Ẹ̀yin èèyàn ilé ìwọ lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé ẹ rántí nípa Biri report èyí tí a ní pé wọ́n rì sí inú palace kábíyèsí, èyí tó yẹ pé a sọ fún yín ní last week pé mẹ́ta ni pọ́ọ̀tì yìí pé wọ́n rì mọ́bẹ̀ pé Seer yìí ó sọ fún wọn pé kí wọ́n lọ síbẹ̀ pé wọ́n á rì níbi tí wọ́n rì mọ́. Wọ́n ní wọ́n ń lo àwọn Biri port yìí tí wọ́n rì mọ́lẹ̀ láti fi máa gba gbogbo àwọn agbára èyí tó wà lọ́wọ́ kábíyèsí ni, àti láti dá wàhálà sílẹ̀ láàrin kábíyèsí àti Queen Naomi. Nǹkan tí a gbọ́ allegedly ni o. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní kábíyèsí ránṣẹ́ pé SEERS, wọ́n ní àwọn SEERS tó wá sí inú palace, wọ́n ní àwọn méje ni. Wọ́n ní Brazilian SEERS méje wo ni wọ́n wá sí inú palace o. Wọ́n ní wọ́n dẹ̀ lọ wú ìkòkò mẹ́ta ní ibi tí wọ́n rí àwọn ìkòkò yìí mọ́. Wọ́n ní ìkòkò ẹyọ kọ̀ọ̀kan, wọ́n ní nǹkan tí ò dáa ló wà fún. Èmi ò fẹ́ dárúkọ ẹ̀ lórí channel yìí, ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run á gbàkóso. Gist tèmi nìyẹn. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola, mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Yorùbá ni a máa ń sọ lórí channel yìí nítorí pé àfẹ́gbẹ́ àṣà àti èdè wa, a dẹ̀ tún sọ fún àǹfààní àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé, à ń sọ̀rọ̀ nípa royal gist, celebrity gist, a dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa politics gist wa weekend la máa ń mú wá. Ṣùgbọ́n celebrity gist àti royal gist a máa ń ṣe láti Monday títí di Friday. Ẹ̀yin èèyàn lé, tẹ́ bá ti subscribe o, ẹ tẹ notification bell so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láìláì. Ṣe advert lórí channel yìí, ẹ kàn sí wa ní masholagistv@gmail.com, lẹ́ẹ̀kan sí masholagistv@gmail.com. ọ̀rọ̀ Biri port yìí àti mú wá rí tí a ní wọ́n lọ rì mọ́lẹ̀ nínú palace kábíyèsí. Ẹ̀yin èèyàn lé, wọ́n nítorí ẹ̀ ní àwọn oríṣiríṣi àwọn irúmọlẹ̀ tó wà nínú palace fi ń sunkún. Tí ẹ bá rántí, a sọ fún yín pé wọ́n ń ké, wọ́n lè dífá, wọ́n ní nǹkan kan ń ṣẹlẹ̀ tó strange nínú palace. Then gbogbo bí iná ṣe ń yọ sí kábíyèsí náà, gbogbo ẹ̀ la sọ fún yín, ara àwọn nǹkan tó ń fa gbogbo wàhálà yìí ni. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní 7 Brazilian SEERS náà wá sí inú palace, ni wọ́n wá wú àwọn ìkòkò yẹn jáde. Wọ́n dẹ̀ tún wá àwọn nǹkan burúkú míì èyí tí ó wà nínú palace tí wọ́n rì mọ́lẹ̀. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní kòkò mẹ́ta òun ni wọ́n wú. Wọ́n ní kòkò yìí dẹ̀ ní, wọ́n ní àwọn nǹkan tí ò dáa ló dúró fún, ṣùgbọ́n èmi mọ̀ pé gbogbo ẹ̀ máa já sí rere ní agbára Ọlọ́run. Wọ́n ní wọ́n ti wú àwọn kòkò yìí, wọ́n ní wọ́n dẹ̀ tún wá àwọn nǹkan míì èyí tó lè jẹ́ nǹkan tí ò dáa nínú palace. Wọ́n ní wọ́n mọ àwọn tó rì àwọn kòkò yìí mọ́lẹ̀ bọ̀ ni wọ́n máa find out nípa àwọn tó rì mọ́lẹ̀. Wọ́n ní àpẹẹrẹ míì tí wọ́n rí òun ní àpẹẹrẹ pot tí wọ́n máa ń da ọtí ìbílẹ̀ sí. Wọ́n ní kòkò yìí, wọ́n ní iná wà níbẹ̀, wọ́n dẹ̀ máa ń da ọtí ìbílẹ̀ sí tó máa ń kún. Wọ́n ní ṣùgbọ́n àpẹẹrẹ tí wọ́n rí ni pé kò sí nǹkan kan nínú ìkòkò yìí, pé iná yìí náà gbogbo ẹ̀ ti kú. Sign oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Wọ́n ní nítorí pé bí iná yìí bá kú, wọ́n ní kò dáa rárá. So bóyá gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn tí wọ́n fi ń gbọ́ ariwo ẹkún and all that nínú palace. Wọ́n ní nǹkan tó ń ṣẹlẹ̀ yìí torí ẹ̀ ní kábíyèsí fi lọ kó àwọn SEERS yìí pé kí wọ́n wá sínú palace àwọn. Bọ̀ a dúpẹ́ nítorí wọ́n rí àwọn ìkòkò yìí, wọ́n rí wọn wú jáde. Wọ́n dẹ̀ ní pé kò ní sí ewu mọ́, wípé peace ó máa reign, àlàáfíà ó máa jọba nínú palace. Ẹ̀yin èèyàn lé, kìí ṣe nǹkan kékeré ni a gbọ́. Gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, a mọ ìdí tí gbogbo ẹ̀ fi ń ṣẹlẹ̀ nínú palace kábíyèsí. Ṣùgbọ́n àdúrà la máa gbà wípé kí ìlú Ilé Ifẹ̀ kó rójú, kí àlàáfíà
kí ó bá ààfin kábíyèsí. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kí Ọlọ́run dá ọwọ́ ẹ̀ dúró, ẹ̀yin èèyàn lé. Èyí ni gist tá a gbọ́ ta ní ká mú wá fún yín. Gbogbo etí tó ń gbọ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ní agbára Ọlọ́run, òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Ẹ subscribe, ẹ like, ẹ share fídíò mi. God bless you all. Thank you so much. Ẹ̀yin èèyàn lé, à ń polówó fún collection center store. Ẹ bá wọn ra bàtà. Àwọn bàtà tí wọ́n ń tà, àwọn bàtà tó jẹ́ pé ẹ máa wọ̀ ní. Tó jẹ́ pé kò ń ṣe bàtà tó jẹ́ pé ó tètè máa bàjẹ́. Àwọn bàtà wọn, àwọn bàtà tó máa ń last ni. Kò ń ṣe bàtà tó jẹ́ pé ẹ máa wọ̀ láàrin ọjọ́ méjì tó máa dẹnu kọlẹ̀. Ibẹ̀ gangan lèmi gan ti máa ń ra bàtà fọ́kọ mi àtàwọn ọmọ mi. Àwọn bàtà wọn dà. Wọ́n ń ta palm, wọ́n ń ta sandal, wọ́n ń ta shoe. Wọ́n ń ta 24 karat gold, wọ́n ń ta 18 karat gold. Wọ́n ń ta ago ọkùnrin, wọ́n ń ta tobìnrin, wọ́n ń ta àwọn fashion bags. Ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Ọlọ́run Elédùmarè á ran gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ o. Kí ni